بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الصلاة والسلام على من أرسله الله رحمة للعالمين، نبينا محمد وعلى آله وصحبه أجمعين. اللهم لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. إن شاء الله عز وجل، إليني الدرس 19 دن لك كنتيني أقوم أتنترى دروس اللغة العربية لغير الناطقين بها أقباكني. الدرس 19 إذن لك كديني أقوم. المدير olùdarí ilé ẹ̀kọ́ ní كم طالبا جديدا في فصلك يا شيخ. ó dájú kọ olùkọ́ kan wọ́n sọ fún pé akẹ́kọ̀ọ́ tuntun mélòó ló wà nínú yàrá kàwé rẹ̀, ìrẹ̀ sheikh, ìrẹ̀ olùkọ́. المدرس olùkọ́ dáhùn ó sọ pé fihi 10 طلاب جدد. ó wà nínú yàrá kàwé mi o, akẹ́kọ̀ọ́ tuntun mẹ́wàá. akẹ́kọ̀ọ́ tuntun mẹ́wàá. المدير ní من أين هم؟ أكلهم من بلد واحد؟ ibo ni wọ́n ti wá, ṣọmọ ìlú kankan náà gbogbo wọn. المدرس ní لا rárá o، هم من بلاد مختلفة، ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti wá o. منهم 3 طلاب من الفلبين. ó bẹ nínú àwọn akẹ́kọ̀ọ́ mẹ́ta láti Philippines. و4 طلاب من اليابان. àti akẹ́kọ̀ọ́ mẹ́rin 4 students láti Japan. وطالبان من الصين. àti akẹ́kọ̀ọ́ méjì láti Sin, láti China. وطالب واحد من ماليزيا. àti akẹ́kọ̀ọ́ yọ̀kan láti Malaysia. المدير sọ pé أفي فصلك طلاب من أمريكا؟ ǹjẹ́ ó wà nínú yàrá kàwé rẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ láti Amẹ́ríkà? ṣé àwọn akẹ́kọ̀ọ́ láti Amẹ́ríkà wà nínú kíláàsì rẹ̀? المدرس ní نعم، bẹ́ẹ̀ ni. فيه 7 طلاب من أمريكا. ó wà nínú yàrá kàwé mi o, àwọn akẹ́kọ̀ọ́ 10 láti Amẹ́ríkà. المدير sọ pé أهم جدد؟ أهم جدد؟ ṣé new students ni wọ́n ni؟ ṣé new students ni wọ́n؟ المدرس ní لا rárá، هم قدامى، they are old. they are old students. akẹ́kọ̀ọ́ tó ti pẹ́ iná ni wọ́n. المدير tún béèrè pé كم طالبا فيه من أوروبا؟ akẹ́kọ̀ọ́ mélòó ló wà nínú kíláàsì rẹ̀ tí wọ́n wá láti Europe? tí wọ́n wá láti Europe. المدرس ní فيه 5 طلاب من إنجلترا. a ní nínú kíláàsì wa o, nínú kíláàsì mi, akẹ́kọ̀ọ́ 5 láti England. و8 طلاب من ألمانيا. àti akẹ́kọ̀ọ́ mẹ́jọ 8 students láti Almania, Germany. و6 طلاب من فرنسا. àti akẹ́kọ̀ọ́ 6 láti France. و9 طلاب من بوسنيا. àti akẹ́kọ̀ọ́ 9 láti Bosnia. láti Bosnia, lára àwọn ìlú tó wà lábẹ́ Europe náà, ilé Europa. المدير sọ pé شكرا يا شيخ. ẹ ṣeun olùkọ́. ẹ ṣeun olùkọ́. so àwọn nǹkan tí ó wà nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí náà lélẹ̀. ká wá ṣàlàyé kí ni nǹkan tí wọ́n fẹ́ ká ṣe láǹfààní gan nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí. sọ̀kọ́kọ́ àkọlé ìdánilẹ́kọ̀ọ́ yìí ni al-adadu. tá a fẹ́ kọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí ni al-adadu, numbers, òǹkà. òǹkà látòrí 3 lọ sórí 10. so ìdájọ́ òǹkà lélẹ̀ la fẹ́ kọ́ níbí. sọ náà ni pé òǹkà látòrí 10, látòrí 3
3 to 10 yukhalifu al-ma'dud fi at-tadhkir wa at-ta'nith ó máa ń yapa sí in tí à ń kà níbi ìjẹ́ mudhakkar àti mu'annath. Ìtumọ̀ eléyìí ni pé tí adad tí ma'dud tó bá jẹ́ mudhakkar láti pé ma'dud lélẹ̀ ìntànkà lélẹ̀ òǹkà àwọn akẹ́kọ̀ọ́ fihi 'asharatu tullabin jududin. Àwọn wo là ń kà? Àwọn akẹ́kọ̀ọ́. Kí ló ń ka wọn? 'ashara mẹ́wàá. 'ashara mẹ́wàá. Láti pé tullabu yìí tábà wo mufradu rẹ̀. Kí ni mufradu rẹ̀? Talibun. Talibun. Ṣé mudhakkar ni àbí mu'annath? Láti pé mudhakkar ni mufradu tullab mudhakkar ni. So òǹkà rẹ̀ tí ó bá wá yóò wá ní mu'annath, yóò wá ní feminine, yóò wá ní feminine. So torí ẹ̀ la ṣe rí tá níbi 'asharatu tullabin, 'asharatu tullabin. bẹ́ẹ̀ ni wá ilé iná thalathatu tullabin, arba'atu tullabin min al-Yaban. A rí pé àwọn òǹkà yìí ni a máa rí gbólóhùn wa ó jẹ́ mudhakkar 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 gbólóhùn wa masculine ṣùgbọ́n òǹkà wọn ó jẹ́ feminine, ó jẹ́ feminine. So bí eléyìí bó ṣe rí náà ni ìdájọ́ aláwọ̀kọ́ eléyìí ká há sórí ká mọ̀ òun ni pé òǹkà látòrí 3 títí dórí 10 ó máa ń khalafa, ó máa ń yapa in tí à ń kà. Ó máa ń khalafa, ó máa ń yapa in tí à ń kà. So bí ó ṣe rí náà eléyìí. Noun tí ó ń tọ́ka sí in tí à ń kà òun náà ń pè ní ma'dud. Ma'dud. Òun lélẹ̀ tullab tá níbí òun náà ń pè ní ma'dud, yẹn ni pé in tí à ń kà, in tí à ń ṣe òǹkà rẹ̀, in tí à ń ṣe òǹkà rẹ̀. So lẹ́yìn náà ó ní pé ma'dud yẹn wá nìyí ní gbogbo ìgbà plural ló máa ń jẹ́ látòrí 3 tí dórí 10. Ma'dud òǹkà látòrí 3 tí dórí 10, látòrí 3 tí dórí 10. Plural yìí náà ló máa ń jẹ́ tullab. A gbọ́dọ̀ sọ pé 'asharatu talibin àbí 3 talibin rárá. Mufrad jam'u yìí náà lámú wá. Jam'u yìí náà lámú wá. So bẹ́ẹ̀ náà ìdàkejì tí ó ń kà yẹn ìdàkejì eléyìí tá a kọ́kọ́ sọ òun ni pé tí ma'dud in tí à ń kà tó bá jẹ́ mu'annath òǹkà rẹ̀ yóò jẹ́ mudhakkar. So àpèjúwe ní sin tó yẹ pé talibat ni tullabu yìí, talibat. So tí ó pé mufradu rẹ̀ jẹ́ talibatun, affection ká sọ pé 'ashru talibatin, 3 talibatin. Bí eléyìí bó ṣe rí iná nìyẹn. Lẹ́yìn náà ìdájọ́ mi ni pé ma'dudu yìí ká sọ pé yóò jẹ́ jam'u yìí pẹ̀lú pé yóò jẹ́ jam'u yóò tún wá jẹ́ majrur bil idafa. Yóò jẹ́ majrur bil idafa yẹn ni pé yóò máa jẹ́ mudafun ilayhi. 'ashratu tullabin, 'ashratu yóò jẹ́ mudaf, tullabin yóò jẹ́ mudafun ilayhi majrur. Mudafun ilayhi majrur yẹn ni pé i'rabu rẹ̀ nìyẹn. I'rabu rẹ̀ náà lè tábà ti mélé láti bí tí a padà pàdé létà nínú tírà mi yóò rọrùn fún wa inshallah ta'ala. Bí eléyìí bó ṣe rí iná ni wọ́n ní tamarin exercises. Iqra waktub, read and write. 3 tullabin, 4 tullabin, 5 tullabin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹlẹ́ẹ̀kejì iqra waktub, read and write. عندي 5 كتب و3 أقلام. So akabanya.
نعم. لأنه أجب عن الأسئلة الآتية. أجب عن الأسئلة الآتية مستعملا العدد المذكور أمامها. wọ́n ní kó dáhùn ìbéèrè tó ń bọ̀ yìí lẹ́yìn tó ń lo òǹkà àwọn numbers tí a mention tí wọ́n mention níwájú wọn yẹn gẹ́gẹ́ bó ṣe wà nínú mithalu yìí al-mithal kam kitaban indaka kam kitaban indak tírà mélòó ló wà lọ́dọ̀ rẹ̀ indi thalathatu kutubin indi thalathatu kutubin tírà mẹ́ta ló wà lọ́dọ̀ mi. كم أخا لك يا حامد أما يملو ينالني. كم عما لك يا ليلى كم عما لك يا ليلى أنكم ملو النير ليلى كم ابنا لك يا شيخ كم سؤالا في هذا الدرس اتبابلو سؤال داون لا تريد تري تريد التاني. تمرين لك أن اكتب العدد من 3 إلى 10 واجعل كلا من الكلمات الآتية معدودا لها. ونكي أوكا أونكالا توري تيري تو تن أوكا باي تيري تيري تن واجعل كلا من الكلمات الآتية معدودا لها. كواشي أوكا كنا أورطن باي وشواني معدود فون أي صفا كوي معدود أوني أورطي ولين عدد ولين ينكح 3 طلاب 10 طلاب. Awa irú kìtàbù nísìn awa kọ thalathatu awa mú kìtàbù yìí síwájú rẹ̀ a change tí ó ṣe kíni nítorí ká change ń bẹ̀ a rí pé mufradu náà mú gbẹ wa àìsàn pé ma'dud jam'u iná ni ó jẹ́. Naam. Al-kalimatul jadida, new vocabularies. Athamanu, price. Price ń pé bóyá ká sọ pé aago yìí o iye rẹ̀ ní nǹkan báyìí iye ọjà òun ni athaman. Nisfun, alf, àbọ̀. Arriyalu, riyal, owó tí wọ́n ń ná ní Saudi táwọn olótó yìí ó tún fara pẹ́ bí Yemen. Jam'u rẹ̀ ní riyalatun, riyalatun. Alhafilatu, alhafilatu. Bus, long bus, àwọn bus tó máa ń gùn yẹn. Jam'u rẹ̀ ní hafilatun, hafilatun. As-su'alu, ìbéèrè. Jam'u rẹ̀ plural rẹ̀ ní as'ilatun. Albaladu, ìlú. Jam'u rẹ̀ ní biladun, àwọn ìlú. Al-yawmu, ọjọ́. Plural rẹ̀ ní ayyamun, àwọn ọjọ́. Al-qirshu, al-qirshu, qirsh òun ni owó kékeré, owó coins, but qirsh yẹn láwọn ìlú mi ó máa ń jẹ́ ìlàjì bí ká sọ pé kọ́bọ̀, ká pé 50 kọ́bọ̀. Naam, ká pé 50 kọ́bọ̀ lápèjúwe. Naam, òun ni qirsh ní irú Misra ní bíbáyìí. Rakibun, ẹni tí ó gùn kan, ẹni tó gùn kan. So tó wá bèèrè tabari bọ́ọ̀sì ní sáà pé kam rakiban fi hadhihi al-hafila. Pásẹ́njà mélòó ló wà nínú bọ́ọ̀sì yìí? Fihi aw fiha 10 rukkabin, fiha 10 rukkabin. Àwọn passengers mẹ́wàá ni wọ́n wà nínú rẹ̀. Qadimun, ti pẹ́, old. Jam'u rẹ̀ ní qudama. Aljaibu, àpò, pocket. Jam'u rẹ̀ plural rẹ̀ ní juyub, juyub. Uruba, Europe. Almania, Germany. Bosnia, Bosnia, ó sound bí orúkọ rẹ̀ náà. Alyunanu, Greek or Greece. Malaysia, Malaysia. Mukhtalifatun, different, ó yàtọ̀, tọ̀. Faransa, Faransa, France. Faransa, France. إلينا parí الدرس 19.
والله تعالى أعلى وأعلم. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.